bàbá Mọ́lú ẹkú ọdún tó ní ẹ̀sìn wá ṣeyẹ Mọ́lú wà Ọ̀túnba wà Mọ́lú àríbò ní sọdún lọ́wọ́ o yàsẹ́rẹ́ òde ọ̀mì ní ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀ ọmọ bàbá àríbò olówó orí Mojísọ́lọ́hù bàbá Olúbùnmi bàbá àbèjì ẹkú ọdún tó nínú àṣẹ iṣẹ́ ọdún ayọ̀ lẹ́sìn wọ́n ṣe. ọdún ẹ lóde làwọn bá ọ ṣe ọdún ẹ lóde làwọn bá ọ ṣe àwọn tí ò rọ́ọ̀dún bẹ̀ láti mọ́lé àwọn tí ò rọ́ọ̀dún bẹ̀ ní sàókù o ọdún ẹ lóde làwọn bá ẹ ṣe. ọdún ẹ lóde làwọn bá ẹ ṣe. bàbá Mọ́lú ẹkú ọdún o. ọdún ẹ lóde làwọn bá ẹ ṣe. ọkọ̀ Mojísọ́lá. àwọn tí ò rọ́ọ̀dún bẹ̀ láti mọ́lé. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba. àwọn tí ò rọ́ọ̀dún bẹ̀ ní sàókù o. ó bọ́ dúpẹ́. ọdún ẹ lóde làwọn bá ẹ ṣe. ọpẹ́ làbẹ́ kẹ́mọ̀ pé kí ni ọ̀hún dé. èmi lápàdé èdè mọ́kù tẹ́ o. èmi lọ́mọ kékeré tí fẹnu kọrin fọ́ba tí kò fún joyè tí kò fún gómìnà. ààrẹ òní ààrẹ èèyàn pàtàkì láwùjọ ní bàbá Mọ́lú ní sọdún lọ́wọ́. aláṣẹ àtolùdarí iléèwé Mọ́lú Grace Group of Schools àti Mọ́lú Company Nigeria Limited ẹkú ọdún ẹ̀sìn wá ṣèyí ọdún tá ìṣe lẹ́yìn òní ìjàsẹ̀ mọ́ ọkọ̀ Mojísọ́lá ní sọdún lọ́wọ́. ojúmọ́ tó mọ́ ọlọ́dẹ tó ní ojúmọ́ rẹ ní ojúmọ́ tó mọ́ ọlọ́dẹ kò sàn ọ̀ṣunwó ire gbogbo àìtètè ní ikú tí ń ṣe balẹ̀ orò ọkùnrin mẹ́ta àtàbọ̀ tí wọ́n pè lẹ́yìn kẹsọsọ ọba sọ́ọ̀sì dédé ara dẹ́kun máa rìn kọ́ máa ẹ̀yàn fanda onílò níjẹ́ ní abẹ́ ní ọ̀wẹ̀. àyà àtọ́mọ ló gbé mi wá bí o àti Mọ́lú Grace Group of Schools àti Mọ́lú Company Nigeria Limited náà ni wọ́n ní ẹ̀ máa bá wa kó lórí ire ẹni pàtàkì láwùjọ nínú sọdún lọ́wọ́. wọ́n ní ìyálé bàbá ẹ̀ tó bí ọlọ́mọ lọ ọmọ yà sẹ́rẹ̀ òde ọ̀mì ọmọ ìrẹ̀lẹ̀ local government ní sọdún lọ́wọ́ o níbi owó pẹ̀ tí rojẹ́ ìrówó ká ọmọ àfọwọ́ bí ẹ̀ ní fún yẹn gan ọmọ àpapájà kàlù òtúrùn májọ ọmọ ìnẹnẹ bíi sídẹ ọmọ àbámidí bàbàbà ọmọ ẹjọ ńláwà nù ìdẹ ẹjọ èjìgbó ẹjọ èjìpá àlẹ́ o ọdún èyí tó ṣe lẹ́yìn ò ní jáse mọ́ Mọ́lú wà gbẹ̀gbẹ̀ Ọ̀túnba wà bàbá Mọ́lú ọdún tẹ̀ ṣe lẹ́yìn ò ní jáse mọ́ ọmọ àríbò ọba àdúpẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ọba tó dọ̀sánmọ́ kóra bí aṣọ ọba tẹ́rẹ̀rẹ̀ kárí ayé ọba tó dá ọ sí láti pín ní sídọ̀jọ́ tó ní o bàbá Mọ́lú mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ lọ́hùn ọba sọ pé ọpẹ́lọpẹ́ rẹ ọpẹ́lọpẹ́ rẹ ayé ìbáyẹyẹ mi ọpẹ́lọpẹ́ rẹ ọpẹ́lọpẹ́ rẹ. Jésù o ṣé o. ọpẹ́lọpẹ́ rẹ. ayé ìbáyẹyẹ mi ọpẹ́lọpẹ́ rẹ. torí bẹ́mi ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò mọ̀re bẹ́mi ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò mọ̀re ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ ọ̀pọ̀ ló wọlé wọn ọ̀pọ̀ ló ń ṣe fún ìbọ̀rọ̀ kiri bẹ́mi ò bá lè dúpẹ́ a ṣe pé mi ò mọ̀re. bẹ́mi ò bá lè dúpẹ́ a ṣe pé mi ò mọ̀re. dúpẹ́ o. ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ ọ̀pọ̀ ló wọlé wọn ọ̀pọ̀ ló ń ṣe fún ìbára kiri. bàbá Mọ́lú dúpẹ́. bẹ́mi ò bá lè dúpẹ́ a ṣe pé mi ò mọ̀re. mo fẹ́ kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó dán sí lọ́jọ́ tó nẹ́nẹ́ ọ̀pọ̀ lẹ́jọ́ ṣe kékeré tí wọn ò sí ní ayé wọn o ọ̀pọ̀ lẹ́jọ́ sọdún tó kọjá tó jẹ́ pé wọ́n ti kú wọ́n ti filẹ̀ ìṣàṣọ́búra àfihàn wọn àfi ń gbórúkọ Elédùmarè ọba gani àwọn èèyàn rẹ̀ pàtàkì mọ̀ rírì rẹ̀ náà ṣe gbẹ́mi wá bí wọ́n ní la bàkẹ́ máa bá wa kó lórí rí ọkùnrin láwùjọ ayé rẹ̀ Mojísọ́lá ó ní ọkọ lọ́kọ mi ọkọ mi kì í ṣe kóhùn ló ṣì o ọkọ lọ́kọ mi kì í ṣe kóhùn níyà o ọkọ lọ́kọ mi. bàbá Olúbùnmi bàbá àbèjì ọdún tẹ̀sẹ̀ lẹ́yìn ò ní jáse mọ́ àwọn èjìrí ara àsokùn nǹkan ṣé wọ́n ń bẹ̀ lálàáfíà ara ọbẹ̀ kìí sí gbẹ́kẹ́sẹ́ àwọn lọ́bẹ̀ kìí sí gbẹ́kìjà wọ́n fẹsẹ̀ méjèèjì fẹsílẹ̀ alá
sálákìsà wọ́n sálákìsà lónígbàsọ fún mi kí n bá rí ní o èjì rẹ kì í mi kí n padà lẹ́yìn rẹ̀ dúnjọ bí ọ̀pọ̀ ọmọ ni wọ́n sì yí. lónìí mo forí balẹ̀ lọ́dọ̀ àjùní lọ́dún tá a ṣe lẹ́yìn oníjàṣe mọ́ oníjàṣe mọ́ oníjàṣe mọ́ ọdún ọ̀tẹ̀ yìí oníjàṣe mọ́ ọ̀pọ̀ ọdún ọ̀tẹ̀ yìí oníjàṣe mọ́ ọmọ àríbò ní sọdún oníjàṣe mọ́ olówó orí Mojísọ́lá oníjàṣe mọ́ owó bàbá Olúbùnmi oníjàṣe mọ́ bàbá àbèjì oníjàṣe mọ́ ó pé bàbá bí yóò pé ta ní nkọrin ewì tí ó létí ta ní nkọrin kì yóò làjẹ kan Làbákéakéwì lè méje o ó pọ́nmúlérò nìka bàbá mi Abíọ́dé sọ ara wa tó bọ́ lọ́yún tán èmi lọ́mọ kékeré tí fẹ́nu kọrin fọ́ba tí kò fún joyè tí kò fún gómìnà ọdún èyí jẹ́ èsì lẹ́yìn òní jásí mọ́ ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ kú ọdún.